ojúmọ́mọ́ ti mọ́ ọ̀yẹ́là òòṣà òkè ti mọ́ jọ̀rọ̀ àwẹ̀ gbéra nílẹ̀ o àsìkò dúró dẹ́nìkan àìgbọ́n fàlà ń wòkè Ifá kan ò dẹ̀ sí ní para àtẹ́wọ́ ẹni kì í tán ní jẹ òun àbáṣiṣẹ́ fún ní tọ́jọ́ àlùbáríkà àlùbáríkà òòṣà òkè lónìí lọ́wọ́ àmọ́ má kọjá mi olùgbàlà o kì í ṣe orin àdúgbò lẹ́kọ̀ọ́ ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ kí bàbá lẹ́ṣin lè kọ̀ má ṣe gbàgbé agbójúlógún tó fira rẹ̀ fọ́ṣìtà tó bá gbójúlé wọn mo wí ó tẹ́tán ni mo sọ fún ẹ ṣàpọ̀n àwẹ̀ ṣàpọ̀n síṣẹ́ ṣíṣe a ó fọwọ́ ṣàṣe ẹni ṣiṣẹ́ ló ń jèrè a ó fọwọ́ ṣàṣe tá a bá ṣiṣẹ́ o a ó fọwọ́ ṣàṣe ẹni ṣiṣẹ́ ló ń jèrè a ó fọwọ́ ṣàṣe tá a bá ṣiṣẹ́ o. òwúrọ̀ lọ́jọ́ múra síṣẹ́. Iṣẹ́ ní gbé ní débi gíga kò sábùjá lọ́rùn ọ̀pẹ ẹni ṣiṣẹ́ jàre iṣẹ́ ẹni yẹn ṣiṣẹ́ á ṣiṣẹ́. No food for lazy man ebi nípa mọ̀nàmọ́ná kú ìdí iṣẹ́ ni láti mẹ́ni lọ́lẹ̀ jẹ́ akíkanjú ènìyàn ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ kí bàbá lẹ́ṣin lè kọ̀ má ṣe gbàgbé agbójúlógún tó fira rẹ̀ fún ṣìtá tó bá gbójúlé wọn ọmọ wí ó tẹ́tán ni mo sọ fún ẹ dákun ṣàpọ̀n àwẹ̀ ṣàpọ̀n ṣiṣẹ́ ṣíṣe ó jàre. ẹni ṣiṣẹ́ ló ń jèrè. ó ṣáàgì lọ́bẹ̀ ó tó gbọ́ lọ́fà ó gbẹ́nu sókè fọ̀kún retí ẹmu kò lè ṣeé ṣe rárá. ẹni òṣìṣẹ́ kò lè jẹ rárá o. ọ̀lẹ tí torí òkèlè bàbá wọn gbókùrọ̀ yọ. dẹ́kun àwẹ̀ dìde múṣẹ́ ní ṣíṣe torí ìgbà ara ẹni là ń búra o. bá a ṣe ń ṣiṣẹ́ a ó máa jèrè wálé a ó máa kórè wálé tọ̀tún tòsì lẹ́yẹlé fi ń kórè bọ̀ wálé ni o. a ó fọwọ́ aṣàṣe yìí o. iṣẹ́ ní gbé ní lékè iṣẹ́ a ó dẹ̀ fọwọ́ aṣàṣe ojúmọ́ ti mọ́ a ó kórè wálé a ó múre délé ṣàṣe tábà ṣiṣẹ́ o. àpọ́n ṣiṣẹ́ omidan ṣiṣẹ́.